a faith-based co-educational institution with opportunities for day and boarding students, providing sound, qualitative Western, Islamic and Arabic education. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Every parent prays for a better future for their children. Every child craves for the most conducive learning environment. I am proud to be one of the future products exposed to quality education through the right learning process. Here at Darul Naim International Schools, we thrive on moral values, Discipline and positive attitude that has positioned every student of Darul Naim International Schools for a better tomorrow. Darul Naim International Schools provide enabling environment for Muslim children with well-equipped biology, chemistry, physics and home economics laboratories, functional sick bay with qualified medical staff, extracurricular activities with Quranic memorization and Arabic studies for students of all ages, standard library, quintessential ICT room, secured, spacious and well-ventilated classrooms with qualified and morally disciplined teaching and non-teaching staff, and award-winning schools with quality disposition in kindergarten, nursery, primary and secondary education for day and boarding students. Darul Naim International Schools is located on number 18 Ibijokelke Street, Jamil Alade Estate, Power Line Bus Stop, Lasu Isheri Road, Lagos State. For inquiries and enrollment, do call 0708 6833 240, 0703 4618 897, 0903 5811 809. Darul Naim International Schools, knowledge, virtue, and godliness. وبركاته. الحمد لله الحمد لله رب العالمين القائل في محكم تنزيله والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. نحمده سبحانه وتعالى ونشكره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. إنه من يهده الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله القائل في حديثه الشريف لا تقوم الساعة حتى يتقرب الزمان فتكون السنة كالشهر والشهر كالجمعة وتكون الجمعة كاليوم ويكون اليوم كالساعة وتكون الساعة كالدرمة بالنار. أخرجه الإمام الترمذي رحمه الله. اللهم صل وسلم وبارك عليه وعلى آله وأصحابه وعلى سائر من تبع سنته إلى يوم الدين. أما بعد، أيها المؤمنون عباد الله، فيا أيها المؤمنون عباد الله فاتقوا الله يرحمكم الله. فالتقوى يا عباد الله هي الغاية المنشودة من النسك وجميع القربات في الدين الحنيف، مصداقا لقوله تعالى إنما يتقبل الله من المتقين. إخوة الإيمان، حديثنا اليوم حول نعمة من أنعم الله تعالى علينا لأهميته في حياة الفرد والمجتمع. ألا عباد الله، ألا وهو الوقت، وأهميته في حياة الفرد والمجتمع. أبو جماعة دوك فلون أبا ولا دوك فلون
ọba tí ń sọnù al-Qur'an pé ní wal asr innal insana lafi khusr ọlọ́run ló ń búra pẹ̀lú àsìkò kátà ń pè ní al-asr àsìkò ọ̀rọ̀ lẹ́ni jẹ́ bẹ́ẹ̀ ọwọ́ ní innal insana lafi khusr ọgọ́rùn èèyàn nínú òfò ni wọ́n wà illa alladhina amanu wa amilu salihat àfàwọn tó bá jẹ́ mùmínì ní òdodo tí wọ́n ń ṣiṣẹ́ rí wa tawasaw bil haqq wa tawasaw bis sabr tí wọ́n ń bára wọn ṣe wáàsí pẹ̀lú òdodo tí wọ́n sì ń bára wọn sọ̀rọ̀ Ọlọ́run pẹ̀lú sùúrù ikhwatal iman ọba tó sọ̀rọ̀ yìí adúpẹ́ fún o òun láàmà wálé ni tí ó máa ràn wá lọ́wọ́ o bí nira bá dé ọba náà làwọn máa gbára tí o àwọn ò ní gbára tí nǹkan mi lẹ́yìn Ọlọ́run mọ̀ ń jẹ́rìí lérí mímbàrí mi yìí pé kò sẹ́nìkan tá a fún lẹ́sìn tó ju ọba Allah lọ anabi wa Muhammad à ń jẹ́rìí kó jí sí ọba náà ní ẹrú ẹ̀ ní anabi yìí ń sọ fún wa nù àdìsí rẹ̀ pé ní la taqumu sa'atu ìjọ alikiyama ní dé nínú tẹ́ẹ̀fì mọ̀pálíkiyama ń súnmọ́ tálíkiyama bá súnmọ́ dáadáa hatta yataqaraba zaman ìgbà ò ní jìnà síra wọn mọ́ ìgbà yóò máa súnmọ́ra wọn fatakunu sanatu ka shahar á lo ọdún kan tá a bá wà lọ́dún kan yẹn wà dàbí ẹni pé àbóṣù kan la lóní ọdún kan máa dàbí oṣù kan wa shahru kal jumu'a oṣù kan máa dàbí ọ̀sẹ̀ kan wal jumu'atu kal yawm á ṣe jímọ̀ tán bí jímọ̀ mi ó bá dé á máa béèrè pé ìgbà wo la ṣe jímọ̀ kan náà ṣé jímọ̀ mi ti yá dé náà nù ni jímọ̀ sí jímọ̀ ó máa dàbí ọjọ́ wàá dàbí iná tọ́ka sí fèrè báyìí lásán Ibadallah ìtumọ̀ ẹni pé ìgbà yẹn ń ṣe kíni ó ń súnmọ́ra wọn anabi ní bálkì àmà bá ń wọlé bọ̀ ìta àfihàn pálkì àmà ń tó bọ̀ ni pé ìgbà yẹn ó máa ṣe kíni jama yóò máa súnmọ́ra wọn Ibadallah lẹ́sìn lọ́dàbí àná yìí là ń sọ pé à ń sọ lẹ́sìn pé ní àwọ̀ ọdún 1440 lónìí kútùbà tá à ń ṣe lónìí yìí ọlọ́njẹ́ mi wọ́n gùn tí jimá mi ọba wa dé tá a ṣe kútùbà ńjọ́ mẹ́jọ ọ̀rọ̀ 1441 la máa sọ ìtumọ̀ ẹni pọ́dún kan ṣe kí ni ọdún kan ó sì wá dàbí àná Ibadallah oníta dúró mẹ́ta ń ṣe kútùbà yìí òní ní Dhul-Hijjah lórí 29 bóyá ọjọ́ la ní Muharram 1st bóyá ọjọ́ tó la kò ní kọjá bẹ́ẹ̀ ṣé ẹ máa pé jọba fi díjọ́ mẹ́jọ nísìnyí ọ̀rọ̀ Muharram 1441 olókùtà àmọ́ sí kínní gbogbo ẹ̀ sì dàbí àná ṣé ẹ máa pé ń túmọ̀ pé alkiyama ń ṣe kínní alkiyama ń súnmọ́nu Ibadallah tó bá rí bẹ́ẹ̀ àwọn àsìkò yìí ní súnmọ́ra wọn yìí ọjọ́ ayé ní yá yìí ẹ rí i pé yóò dáa fún wa ká gbé pàtàkì àsìkò yẹ̀wò lẹ́ni ká máa béèrè pé kí ni ń jẹ́ àsìkò nínú ìgbésí ayé múmìnì Ibadallah mùsùlùmí bó ni ó ti lo àsìkò rẹ̀ ṣé rí ọ̀rọ̀ àsìkò lílò nínú Islam kì í ṣe àwàdà tí a bá lọ wọnú Al-Qur'an ẹ rí i pé àsìkò ọba àlékè ọlọ́ọ̀mú láwàdà nínú ntọ́lọ́hún fi ṣe fáàrí kó òun ṣe fún wa lérí ilẹ̀ àsìkò jẹ́ kan bẹ́ẹ̀ ẹ lọ lè wo suratu Ibrahim aya 33 ẹ máa gbọ́n tọ́ba mi sọ ń bẹ́ẹ̀ ọba mi ń sọ pé ní wa sakhkhara lakumu shamsa wal qamara da'ibayn èmi ọlọ́run ọba mọ́ọ́rọ́ oòrùn àtòṣùpá fún yín wọ́n ń lọ wọ́n ń bọ̀ wa sakhkhara lakumu layla wan nahara mo wá rọ ọ̀sán fún yín mo rọ òru fún yín wa atakum min kulli ma sa'altumuhu gbogbo ntẹ́ ẹ béèrè pátá ni mo fún yín níbẹ̀ ẹ rí pọ́lọ́ wọn bá ń ṣe fáàrí wúpọ̀ òun rọ oòrùn àtòṣùpá òun sì rọ ọ̀sán òun rọ òru ẹ dákun kí ni ń tọ́ka sí mi ò jẹ́mọ́ àsìkò ọ̀sán mo rọ fún yín àsìkò òru mo rọ fún yín oòrùn làá fi sọ̀sán òṣùpá làá fi sòru èmi ọlọ́run ni mo rọ méjì fún wa ní wà atakum
min kulli ma sa'altumuhu ọ̀pọ̀lọpọ̀ ntẹ́ béèrè lèmi Ọlọ́run ọba ń ṣe fún yín Ọlọ́run wá ní wa in ta'uddu ni'matallahi la tuhsuha bẹ́ẹ̀ bá wà lẹ́ẹ̀ máa ka àwọn ìdẹ̀ra Ọlọ́run lórí yín ẹ̀ lè rí kàtán ìtumọ̀ ẹni pé ìdẹ̀ra tí ń ṣe fún yín lára àsìkò yín tẹ́ ẹ bá lẹ́ẹ̀ máa ka pé Ọlọ́run ṣe báyìí Ọlọ́run ṣe báyìí Ọlọ́run ṣe báyìí mélòó lè fẹ́ kà ń bẹ̀ àmọ́ kọ́kọ́ ìdẹ̀ra yẹn ni pé ẹ̀ ń lo ọ̀sán ẹ̀ ń lo òru ẹ̀ rí i pé lílo ọ̀sán lóru yẹn àsìkò ni nínú tọ́lọ̀ fi ń ṣe fáàrí ni Ibadallah ọba mi ẹ dákun ṣèkínní kan tọ́lọ́hún ṣèkínní kan tọ́lọ́hún bí nǹkan bá tóbi títí yọ wà lábẹ́ títóbi tí bí yọ bá wà búra ntọ́ba kúnjú là fi búra báwọ̀ bá búra nísìn kò sí ntọ́jú Ọlọ́run lọ́dọ̀ wa là á fi fi Ọlọ́run ọba búra làwọn á fi fọlọ́run ọba búra àmọ́ gbogbo nǹkan pátá Ọlọ́run jùlọ bọ́lọ̀ ń bá fi mú kinní kan tó bá fi búra ajá pé nǹkan yẹn nítumọ̀ lọ́dọ̀ Ọlọ́run ọba ni ó sì tóbi jẹgbẹ́ rẹ̀ lọ gbọ́dọ̀ fẹ́ sọ̀rọ̀ Ọlọ́run ní wad-duha wal-layli idha saja èmi Ọlọ́run búra pẹ̀lú àsìkò duha wal-layli mo wá búra pẹ̀lú òru idha saja nígbà tó bá kó òkun biribiri ẹ dákun kí Ọlọ́run fi ń búra yẹn àsìkò nù ni Ọlọ́run ó tún ní wal-fajr walayalin ashir Ọlọ́run ní wal-fajr mo fàsìkò àlùfájàrí búra walayalin ashir ọjọ́ mẹ́wàá mo fi búra ẹ dákun kí Ọlọ́run fi ń búra ń bẹ̀ ń jẹ́mọ́ àsìkò nù Ọlọ́run ó tún ní wal-layli idha yagisha wan-nahari idha tajalla mo búra pẹ̀lú òru nígbà tó bá ṣókùnkùn mo wá búra pẹ̀lú ọ̀sán nígbà tí ń bá mọ́lẹ̀ ìtumọ̀ ẹni Ọlọ́run fi àsìkò ṣe kíni ìfi ń búra ẹ dákun sásìkò fúyẹ́ lọ́ba mi fi ń búra Ibadallah ẹ wo bọ́lọ̀ tí ń fi àsìkò ṣe fáàrí tí sì ń jẹ́ oyé wa pásìkò ìsáwàdà ọba mi ní wa huwa alladhi ja'ala al-layla wan-nahara khilfatan liman arada an yadhakkara aw arada shukura èmi Ọlọ́run ọba ni mo ṣe ọ̀sán àtòru khilfatan kí a máa gbàṣẹ́ fúnra wọn liman arada an yadhakkara fẹ́ni tó fẹ́ rántí Ọlọ́run aw arada shukura àbọ̀fẹ́ dúpẹ́ fọlọ́run ọba Ibadallah ara títóbi àsìkò kì í ṣe ń tó fúyẹ́ o lọ́lọ́run fi ń fàsìkò búra Ọlọ́run tún ṣe fáàrí pé mo ṣe ọ̀sán àtòru fún yín kí a máa gbàṣẹ́ fúnra wọn bọ́yá ẹ lu àwọn àsìkò òun láti rántí mi àbẹ́ lu àwọn àsìkò òun láti dúpẹ́ fún mi Ibadallah tí ẹ bá lọ lè wo àdìsí ọ̀rọ̀ àsìkò kì í ṣàwàdà o bẹ́ẹ̀yàn bá wà láyé bí ọba mójú tásìkò bí ìgbà tí ò sí láyé ni o tí ẹ bá lọ lè wo àdìsí tí ó máa sọ ọmọ jábàlì gbà lọ́dọ̀ anabi wa Muhammad anabi ni la tazalu qadama abudin hatta yus'ala an arba'in tọ́ba díjọ́ alikiyama tí a bá kó wọn jọ tá a wà níwájú Ọlọ́run ọba níjọ́ alikiyama ẹsẹ̀ ọmọ anabi adama méjèèjì kò ní kó nbí tọ́ba dúró sí wọ́n wádìí nǹkan mẹ́rin lọ́wọ́ ẹ̀ kó tó sísẹ̀ nbí ọba dúró sí kó tó sísẹ̀ nbí ọdún òun wọ́n béèrè nǹkan mẹ́rin lọ́wọ́ ẹ̀ àkọ́kọ́ an umrihi fima afnahu ìsẹ̀mí tó lò láyé kí ló fi ṣe ẹ dákun tí a bá ń béèrè ìsẹ̀mí tó yẹn lò láyé kí ni wọ́n ń béèrè o àsìkò ẹ̀ tó lò láyé sọmọ 20 ọdún ni ọ́ sọmọ 30 ọdún ni ọ́ sọmọ 40 ọdún ni ọ́ sọmọ 100 ni ọ́ sọmọ 100 ni ọ́ kí ló fi ṣe wá ṣàlàyé ẹ̀ nínú tọ́lọ́hún ní mójú kò fún yẹn láti béèrè nípa ẹ̀ lásìkò wa ọwọ́ tún ní wa an shababihi fima ablahu ọ̀dọ́ ẹ̀ kí ló fọ̀dọ́ ṣe ẹ dákun ara àsìkò náà lọ́dọ́ náà ṣe kí ni ló tún wà wọ́n ẹsẹ̀ máa béèrè wa an malihi min ayna kitasabahu wa fima anfaqahu wọ́n ẹsẹ̀ wàá bè lọ́wọ́ rẹ̀ pétọ́ owó tó ní iṣẹ́ kí ló ṣe tó fi ní nígbà wa ní tán bóòlù ti náà tówó ọmọ jẹ́ méjì wọ́n ó béèrè ibi tó ti rí tówó nù wọ́n ó sì béèrè bó ṣe ṣe kí ni bó ṣe náà bọ́ ọba lọ́wọ́ náà haramu ọba àbí sàlálì kò ní túmọ̀ o wọ́n wádìí bí o ti rí kí wọ́n tó béèrè bó ti náà o ìwọ tó ń rò pé ó kówó jọ lọ́nà haramu tọ́wọ́ nánà halali ó ń ṣe rẹ ní o ibi o ti kójọ wọn kọ béèrè kan tó béèrè bó ṣe ṣe kíni bó ṣe náà wọn ẹsẹ̀ wá béèrè wà ní ilmihi bimada amila bihi ìmọ̀ tó ké ìwà fa kí ló fi mímọ̀ rẹ̀ ṣe ń gbà tó kéwú tán Ibadallah tí ẹ bá wo àdìsí yìí nǹkan mẹ́rin ni wọ́n fẹ́ béèrè ọjọ́ ayé ló dindi bó ló ti ṣe ọ̀dọ́ rẹ bó ló ṣe wọ́n wá béèrè owó bó ló ti kójọ ń bó lọ náà sí wọ́n wá béèrè mímọ̀ rẹ bó ló ṣe tẹ́ ẹ bá
mo wá sọ yín dàbí wú tẹ́ bá wo fáàrí tọ́lọ̀ ń ṣe ń bẹ̀ òun ìtumọ̀ ẹni pé jò ní mo dá yín ẹ̀ ń bẹ lọ́lẹ̀ àtọ̀ lọ́gbọ́lọ́gbọ́lọ́gbọ́lọ́gbọ́ tí ò ní túmọ̀ téèyàn bá dànù téèyàn fọ́ kò ní ara tọ́ba wà nù ṣòkòtò bá a bá fọ́ àgbádùn bá a dására bá a wẹ̀ àgbádùn ìjọ yẹn lálẹ́ ọlọ́run láti bí ọ̀lẹ́ yẹn mi bá a dìdọ́ àfin kú wàtàn mo wá sọ yín dá lágbára ìtumọ̀ ẹni pé yín náà wá bí yín wọ́n wá wò yín ẹ wá di géńdé ẹ wá ń lọ ẹ wá ń bọ̀ ìdọ̀tí ijó ní tàǹfọ̀ ló di o sọmọ bẹ́ẹ̀ ọlọ́run wá ní lẹ́yìn ìgbà náà yín tún wá sọ yín lẹ́yìn ìgbà tẹ́ bá dá lágbára ẹ wá di dọ́ afán wọ̀ṣẹ́ ìbátan ẹ wá di ọ̀lẹ́ tẹ́ wá ìwé wá darúgbó tí wọ́n máa wá kú bàbá ìpẹ̀lẹ́ tọ́ba wá ní ìṣẹ́jú márùn yóò ní mo fẹ́ sinmi díẹ̀ náà wọ́n ní bàbá ń sinmi lọ́wọ́ ẹjẹ́ àbò sinmi kan tó lọ tọ́ba ṣe sàwọn ẹ fún bàbá lóúnjẹ yóò mọ̀ pé mo ti yó téèyàn bá wá gbó débì kan kò ní dàn kankan mọ̀mọ́ wọ́n wàá tẹ kalẹ̀ yóò wàá tọ̀ bí tọ́ba wá ń sàn lọ yóò wá ní ejò ń bọ̀ ewé jò òun ti ń ṣe kámákámá ń jò ní ti ń pàṣẹ wàá ti ń lọ ti ń bọ̀ ń jò ní ọlọ́run wá sọ di ba'da quwwatin da'fan wa shaybatan yóò wá ewu lérí kò ní lè ṣe nǹkan kan mọ́ ibadallah láti ibi tọ́lọ̀ ti gbé òun débi tọ́ parí ẹ̀ sí òun kí ni gbogbo ẹ̀ àsìkò ni sásìkò òun ni wọ́n mú láwàdà 1440 ti lọ lọ́la lọ́tún làwọn mú 1441 ó yẹ kó ṣàkíyèsí pé 1440 tó lọ kí mi ṣe kí ni mo achieve ń bẹ̀ ṣé wákàtí márùn mi balance ń bẹ̀ ṣé kìyàmù lérí lọ ṣé náfìlà lọ sàrà wo mú ṣe iṣẹ́ olóore wo mú ṣe ó yẹ kó àkáǹtì rẹ̀ tọ́ra wàá mú 1441 ibadallah ẹ jẹ́ n pè yín sí àkíyèsí mẹ́ta ṣe rí bọ́ọ̀bà gbádùn ọjọ́ ayé rẹ̀ ó yẹ kó lákíyèsí pẹ̀lú àsìkò ayé rẹ̀ pásìkò ayé òun ní nǹkan mẹ́ta tó pàtàkì nǹkan mẹ́ta òun tó o bá mọ̀ pọ̀ pàtàkì nínú àsìkò rẹ̀ ó sì àsìkò rẹ̀ jágbajàgba ó wàá sunkún gbẹ̀yìn ṣé ẹni tá ń pè lásìkò ó ní nǹkan mẹ́ta tí gbogbo nǹkan yòókù ní àkọ́kọ́ suratul inkida kì í gbé lọ bí ẹ bá jòkó tí máa ń ṣe fàájì bóyá òyìnbó wo Facebook bóyá òwò Twitter bóyá òwò Instagram bóyá òwò tẹlifíṣàn ọkàn rí i pé 12 mọ̀ ti lu ọkàn wò pé 12 ti yà lù nánu kílásì kò yẹn ń ṣe yẹn ó sáré tọba wa pẹ́ ń bẹ̀ ẹni tọ́ wa lọ lọ́rin wa ní salamu aleykum ẹ kú lé o ní ọdọ́ gbé ní pọ́n lọ́rin láàárọ̀ yìí ó ti dé nánu ibi mọ̀ wà náà ní òun ti àchífù pẹ̀lú àsìkò ìwọ ń bẹ́ mi tó ń browse ọ̀bẹ mi tó ní kankan tó fọjú ayé ṣe ibi ẹlòmíì bá jòkó ti ń ṣe fàájì ibẹ̀ lẹni tí ó lọ bí ṣe ó ti lọ bí ṣe ó ṣe kí ni kódà kò ní mọ̀ pásíkò ń lọ nínú tó yára sáré jù láyé tí ó bọ́ tí ó mọ̀ pé ìgbà wo sí ìgbà wo àsìkò lọ́la kọ̀kọ́ ẹgbọ́n tó lọ́n wí ń pa àsìkò ọlọ́ni ka'annahum yawma yarawnaha lam yalbathu illa ashiyatan hawduha tó bá dijọ́ alikiyama tí a máa ń bí ọmọ yẹn léèrè pé sọ́ọ̀mù yẹn ẹni tó yẹ fún àtọ́wà láyé ó ṣe 80 years ó ṣe 90 years yóò máa sọ pé ashiyatan hawduha sí kìí ṣe pé a kàn jí láàárọ̀ márọ̀lẹ́ gbogbo ń tàrọ̀ láyé ọ̀kọjá àárọ̀ sírọ̀lẹ́ bí ó ti rí lójú rẹ̀ nu ẹni tó lo 80 tó lo 90 láyé ka'annahum yawma yarawnaha lam yalbathu illa ashiyatan aw duhaha ibadallah nínú tó yára fìyẹn lè bẹ́yìn ọba fílẹ̀ láyé àsìkò ní o àsìkò ní sẹ́rí bẹ́yìn bá wáyé tọ́ba kú tán tí a bá jí kalẹ̀ pé ibo ló ti ń bọ̀ yóò lóun ń bọ̀ láti ilé kan báyìí tí wọ́n kàn sílẹ̀kùn bẹ̀ tó ń wá gbàbí kan kọjá wọ́n tún wá sílẹ̀kùn bí lòun wọ̀ bẹ̀ ibi títí ń bọ̀ kó tó dáyé òun níbi tí wọ́n kọ́ sílẹ̀kùn fún bó ti wá kú bó ti bọ́ sáyé nílẹ̀kùn tó wọlé tí wọ́n tún sílẹ̀kùn míì tó kọ́ sí gbogbo ń tó lò láyò ní jù bẹ́ẹ̀ lójú ọmọ èèyàn ìtumọ̀ ẹni pé nu tó yára bọ́ jù láyé fún yàn àsìkò ni o bí èèyàn bá ti wá mà pásìkò wọn yára bọ́ ọ̀ràn yẹn ni kó ńlá káyìí mọ̀ pé kíní yóò lọ jẹ́ ń wá bí ti ṣe kó tó ṣe kíní. Ibadallah ọ̀rọ̀ àkọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ yẹn bá bímọ tọmọ bá kú wọ́n máa bùn sùúrù kó ṣe kíní ọlọ́run ó bùn ọ ní abẹ́ẹ̀kọ́ ni ó ń gun mọ́tò lọ lásídẹ́ǹtì
báwọn yẹn bá wá kí wọ́n pé property lọ́lọ́ tẹ́mi bá wà ẹ̀rà mi ìgbó lè yẹn ẹ̀rà mọ́tò mi bí ìyàwó bá kọ́ ọ léwu ni ìgbó lè yẹn rí bọ́kọ́ kọ́ ọ léwu ni kí ni bọ́kọ́ bá kọ́ ni ọkọ là á kò sí tí ò ní báyìí là á ṣe àfàsìkò nìkan kò sẹ́ni tí ó sọ fún ọ pé ṣe sùúrù ọ̀la tó lọ ń ṣe kí ni àbọ̀wá ìtí ò lọ tí ò ní padà mọ́ àsìkò ni nísìnyí after one lawa yìí kò sẹ́ni tí ó sọ fún wa pé ẹ ṣe sùúrù aago mẹ́jọ àárọ̀ yóò padà dé nísìnyí lè ó tún mọ́ padà àárọ̀ yìí ń padà bọ̀ ẹni tó lè sọ wa ìtí lọ tí ì padà ọjọ́ ayé ni o Ibadallah ìmáàmù wa àgbà Al-Hasan al-Basri ń sọ fún wa pé ma min yawmin yanshaqqu fajruhu kò síjọ́ kan tálùfájàrí rẹ̀ ọ̀yọ́ báyìí tílẹ̀ ọmọ báyìí illa wa yunadi ọjọ́ yẹn ọmọ pariwo pé yabna ádámà mo kò ọmọ anabi ádámà ana khalqun jadidun wa ala amalika shahidun fatasawwad minni fa inni idha madaytu lan a'uda ila yawmil qiyamah ọjọ́ yẹn ọmọ sọ fún wa pé yabna ádám ìwọ ọmọ anabi ádámà ana khalqun jadidun èmi sí ọ ẹ̀dá tuntun mo jẹ́ sí ọ o wa ala amalika shahid mo wá wo sẹ́tò ń ṣe kí n jẹ́rìí rẹ̀ wájú ọlọ́run pé bó ti ṣeré fatasawwad minni bọ́ọ̀bà ti lò mí mo bó ti lò mí dáadáa o fa inni èmi ọjọ́ òní tó ń wò yìí idha madaitu tí n bá fi lè lọ lan a'uda ila yawmil qiyamah èyí ní padà má ti ìdíjọ́ al-qiyamah Ibadallah tá a bá bímọ lónìí tó bá dọ̀la á lọ́dọ̀ ọmọjọ́ mélòó tọ́ba dọ̀tún lọ ọmọdé mélòó la pè é tọ́ba dọ̀tún kọ́ ọmọdé mélòó la pè é tọ́ba dọ̀tún mẹ́wàá ọmọdé mélòó la pè é sẹ́yìn gbọ́ kí wọ́n kọ́ ọmọdún mẹ́wàá lọ́mọdún kan rí torí èyí tó ti lò ní sẹ́kínní sẹ́yìn tí ó lọ́mọ lọ́wọ́ tí ò ní padà lọ́mọ bó ti ṣe àwa náà ń jó ní àwa lọ́mọdé wọn ní lọ primary school sàtún lè padà sí primary school mọ́nsìn wọ́n là ń lọ secondary school ń jó ní sáà lè wọ́n ní ká lọ secondary school mọ́ báyìí ijó ní gbogbo onugbọn wa dúdú kérékéré funfun mọ̀ tí hàn bẹ́ẹ̀ ṣé dúdú lè padà báyìí kò lè padà mọ́ gbogbo ọjọ́ tó lọ wọn lè padà ní túmẹ̀ níta bá ti ṣe láwọn ọjọ́ òun ṣe kíni wọ́n ti rìkọ́dù ẹ̀ bó o ló ti lo ọjọ́ tó kù tí ò ní rí láburú bí àwọn èyí tó kọjá òun ti rí Ibadallah àkọ́kọ́ ntásìkò ní ìsáré mùsọ̀lẹ̀ kan tẹ́yà bá jókòó tó bá pẹ́ nísìnyí ní orí pẹ́lẹ́ ṣe kíni ilẹ̀ ti sú tọ́wọ́ ẹlẹ́wọ̀n wọ́n pé ọmọ tọdún mẹ́ta tí mo fẹ́ yọ ọmọ yìí náà gbogbo ọwọ́ àríbí àná ní ẹ̀ẹ́kejì èyí tó bá lọ́mí ò ṣe kíni kò tó padà wá mọ́ Ibadallah ẹ̀kẹ́ tatásìkò ní tí ó jò ṣe làákàyè pẹ̀lú bó ti fẹ́ ṣe àsìkò rẹ ni pé sẹ́ẹ̀rì ń tọ́mọ èèyàn ní tọ́wọ́n jù láyé tó tó àsìkò sí ntọ́mi yẹn níláyé tó wọ́n jù tó tó àsìkò kò sí Ibadallah wọ́n fẹ́ bí yín léèrè àsìkò tó o bá lò ní sísínsín tó dìde tó o fi ṣe báyìí tó o máa pín tí mo ṣe lásìkò yìí ni ẹ dákun àsìkò ń tó bá bọ́ tó o fi ṣe nǹkan kan kí ló ṣe ń ó ṣòfò ẹ dákun ẹni tó fẹ́ ṣòwò tí ó mẹ́kì owó tí ó bá lásìkò só lè mẹ́kì owó ẹni tó fẹ́ kàwé tí ó bá lásìkò só lè kàwé ẹni tó fẹ́ ṣe nǹkan tí ó bá lásìkò só lè ṣe ń tó fẹ́ ṣe ń tó fẹ́ ṣe ń tó àṣìfù yẹn ṣe ń tó àṣìfù lọ́lágbára jù ní àbásìkò tó ní tó fi àṣìfù ẹ̀ ó rí pásìkò tó ní tó fi àṣìfù ẹ̀ lọ́lágbára jù ló fi jásí pé àwọn ẹlẹ́kọ̀ọ́ ayé kò sẹ́nìkan nù wọn tí fi àsìkò ṣeré Imam Hasan al-Basri ó ní yabna Adam ó ní mo kọ́ ọmọ anabi Adama innama anta ayyamun majmu'a sórí bó ti wá ọjọ́ ni ọ́ ta àṣà ọjọ́ ìwọ fúnra rẹ àsìkò ni ọ́ ta àṣà ọjọ́ kullama dhahaba yawmun dhahaba ba'duka sórí bó ti wá bíjọ́ kan bá lọ lára rẹ díẹ̀ nu ara rẹ lọ́lọ́ bíjọ́ kan bá lọ díẹ̀ nu ara rẹ lọ́lọ́
ibadallah afawa agba ibn Mas'ud rahimahu radiyallahu ta'ala anhuma oni ma nadimtu ala shay'in ibn Mas'ud ni mi ṣe àbámọ̀ lérí nǹkankan nadami ala yawmin bí n tin sabama lérí ọjọ́ ayé gharibat shamsuhu naqad fihi ajali wa lam yazid fihi amali ọjọ́ ayé kan tí n bá lò tí mo wá rí pé nínú ọjọ́ tí wọ́n nílò láyé ìkànnmọ̀dín lónìí sẹ́wọ̀n kébí ọba lo 70 years láyé tó bá lọ́jọ́ kan bẹ́ẹ̀ ó kù 79 point kìíní kan abẹ́ẹ̀kọ́ 69 point kìíní kan ló kù tó bá lọ́jọ́ mẹ́wàá ń bẹ̀ yóò kù 60 abẹ́ẹ̀kọ́ Ibn Mas'ud ní inú tó bà mí nínú jẹ́ jù láyé ní pé gbogbo ọjọ́ ayé lódindi tí lò ní jẹ́ mi tí díẹ̀ bá lọ nínú ọjọ́ ayé yẹn díẹ̀ nu ara mi ló ṣe kíní òun lọ́lọ́ ìtọ́wọ́ bà mí nínú jẹ́ jù ni pé kọjú ayé mi kan wá lọ kí n má wàá rí tí mo fi ṣe ìtumọ̀ ẹni pèsè mi yẹn ṣòfò níjọ́ yẹn ó fi jẹ́ sí pé àsìkò rẹ wọ́n jowó rẹ lọ o àsìkò wọ́n jowó rẹ lọ ibadallah àsìkò lọ́dọ̀ mùsùlùmí àwa jáwádà gbogbo ẹ̀sìn wa pátápátá kọ́lọ̀ wọn aṣọ másìkò ṣé wọ́n rẹni tó ká yìí láago 10 àárọ̀ rí básìkò àyè lóòótọ́ àníṣe kíní básìkò alásẹ̀rì ò tó ń kọ́ magaribi ń kọ́ básìkò ìṣáyè ò tó ń kọ́ sásìkò jáwádà lọ́lọ́ límìtì inú pẹ̀lú àsìkò ibadallah bí Ramadan ò dé básìkò rẹ̀ ò tó àyèṣe kíní sáwọ́ àsìkò jáwádà nu lọ́lọ́run fi ní tọ̀ ìgbà báyìí lẹ́ kírun o ọlásìkò tiẹ̀ ìgbà báyìí lẹ́ gbà ẹ̀yin aláàjì tẹ́ lọ tẹ́ bọ̀ ọlọ́run gbàjì lọ́wọ́ yín nígbà ẹ̀dẹ́ Mẹ́kà tásìkò ájì ètò síbẹ̀ jòkó lẹ̀ ní ọjọ́ kẹjọ sùn ìjà dékẹ́ tó bẹ̀rẹ̀ ẹsẹ̀ tọ́lásìkò ọlọ́run fásìkò sí àsìkò jáwádànù ẹnìké lọ́mì náà ẹnìké ńlá àràfà lọ́lẹ̀ kọ́ wálé mi ti wà láràfà láti jẹ àrùn tọ́ba díjọ́ àràfà tí ò sí láràfà kọ̀ lájì àsìkò tó lọ́n fẹ́ kọ́ lọ́ àràfà òun ni ó ṣe kí ni ó sì níjọ́ tẹ́ parí tí wọ́n lájì parí lónìí o tẹ́ kó mi náà tẹ́ máa bọ̀ wálé oníjọ́ tí ó tán oníjọ́ tẹ́ lọ oníjọ́ tẹ́ dé ọ láwọn àsìkò kọ̀ọ̀kan oníjọ́ tẹ́ ṣe ń jọ́ kọ̀ọ̀kan abẹ́ẹ̀kọ́ ni sásìkò jáwádànù wákàtí 5 àsìkò ni àwẹ̀ Ramadana àsìkò ni hajj ṣíṣe àsìkò ni saka àsìkò ni ẹ̀ẹ̀kan ni lọ́dún bó o bá fi lè yọ lónìí ó tún di irú ọjọ́ yìí tí ń bọ̀ lọ́dún tí ń ṣe kíni sẹ́kọ̀ lásìkò nu ẹ̀sùn ẹ̀sìn táà ń ṣe fún mi tí ò lásìkò inna salata kanati alal mu'minina kutiba alayhi shahru Ramadana alladhi unzila alhajju ashhurun ma'lumatun gbogbo ẹ̀sìn pátá lásìkò bó o ló ṣe máa lo ayé rẹ tó ní fásìkò sí nǹkan kọ̀ọ̀kan ìgbà tó bá wọ ìgbà tó bá jí náà ló jí ta lórí tí ń ṣe bẹ́ẹ̀ láyé kọ́dọ̀ àwọn tó tayé fásìkò sí ọmọ tí ó bá lọ léèwé ọlásìkò tí ó ṣe kíní ọlásìkò tí ó ṣe kíní tí ó jáde ó ti lásìkò tí ó pàṣẹ òtún wọn ni ó parí ẹ̀kọ́ lónìí níjọ́ bá ti wọlé yóò ti mọ́jọ́ tó wọ́n parí kọ́dọ̀ àwọn kọ́mpìnì ayé tí ń gbáyàn ṣiṣẹ́ ọlásìkò tó wọ́ṣẹ́ ọlásìkò tó kílòsì ní ẹnu sẹ bó mùsùlùmí ó ṣe wá tọ́lọ́hún tó ayé rẹ̀ pẹ̀lú pé bó ti kírun ní o àsìkò tó gbàwẹ̀ ní o àsìkò sàká ní o àsìkò ájì ní tí wọ́n máa wá lo ayé tiẹ̀ tó ní fásìkò sí ní tó fẹ́ ṣe láyé rẹ̀ bó ti jókòó yọ gbọdọ̀ mọ̀ pé tí n bá parí jímọ̀ ìgbà báyìí sígbà báyìí ń ṣe báyìí lónìí ìgbà báyìí sígbà báyìí ń ṣe báyìí nínú ẹni tó yẹ kó mójú tásìkò jù láyé mùsùlùmí ni torí kò sí ẹ̀sìn tọ́lọ̀ fún mùsùlùmí tí ò fi ibadallah ẹ lọ mójú tásìkò yín onítàǹsẹ̀ ó túbà lọ́wọ́ yìí dùlìhíjà ti ń parí bí dùlìhíjà bá parí báwọn apárí 1440 àwọn abọ́ sí 14 bọ́ọ̀ bá mójú tásìkò rẹ kó wo pé ọjọ́ tí n ti ń lò bọ̀ tìláwà Kùránì mélòó lódì tí mo ṣe kìyàmù lélì mélòó mo ṣe náfìlà mélòó mo ṣe àwẹ̀ àlàmísì mélòó mo gbà àwẹ̀ jímọ̀ mélòó mo gbà iṣẹ́ rẹ̀ báwo mo ṣe tọ́ ọ bá ní ètò fún tẹ̀tẹ́lẹ̀ kútùbà tó ní ọmọ pé ọlá kìí sí pé ọjọ́ ayé èèyàn ní kíní èèyàn létò fún ni ibadallah afáwa àgbà wọ́n gbà wá fún wa nínú àdìsí anabi wa Muhammad wọ́n lé anabi sọ pé ń bẹ nínú sufu Ibrahim wípé wọ́n ń sọ ń bẹ pé ní yambagi ọ̀tọ̀ lil aqili fẹ́ntà bá pẹ̀lú ńlá káyì ma lam yakun maghluban ala aqlihi beri re bati daru min an yakuna lahu 4 sa'atin
tá a bá pè yẹn mùsùlùmí tí làákàyè rẹ̀ bá pé tẹ́rì rẹ̀ tí dàrú yóò lásìkò mẹ́rin tí ó pin ọjọ́ ayé rẹ̀ sí ẹ gbọ́ mi dáadáa sa'atun yunaji fihi rabbahu ìwọ tó bá jẹ́ mùsùlùmí ó lásìkò lọ́wọ́ ní 24/7 24/1 ìjọ kan ṣoṣo tá à ń pè ní 24 hours ó lásìkò kan bẹ́ẹ̀ tó yẹ pé ìwọ àtọ́lọ́run lẹ́ẹ̀ máa jọ sọ̀rọ̀ ó máa ṣàdúrà bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ lásìkò àdúrà wa sa'atun yuhasibu bihi nafsa ó tún wá lásìkò kan yuhasibu fiha nafsa tó mi yóò fi máa jòkó pé tọ́ òní kí n mo fò ní sena ok wákàtí márùn mi pé lónìí alhamdulillah ok mo ṣe sàárà yìí báyìí lónìí alhamdulillah ok mo kí náfìlà báyìí lónìí alhamdulillah ok mo bẹ́ẹ̀ bú báyìí lónìí kọ́ yóò rí bẹ́ẹ̀ mo ṣèkà báyìí lónìí kọ́ yóò rí bẹ́ẹ̀ mo wò kú wò báyìí lónìí kọ́ yóò rí bẹ́ẹ̀ sórí bó ti lásìkò tó fi ṣàdúrà lọ́jọ́ ayé rẹ̀ bẹ́ẹ̀ lọ lásìkò tó máa fi àkáǹtì ẹ̀mí ara rẹ̀ iṣẹ́ eré tó ṣe àti iṣẹ́ bútí wasa'atun yufakkir fi sun'illahi azza wa jalla ó tún wá lásìkò kan lọ́jọ́ ayé rẹ̀ tó máa fi ronú sí pé ọlọ́run ló ṣe yìí ọlọ́run ló ṣe yìí ọlọ́run ló ṣe yìí ló ṣe yìí nínú ọjọ́ ayé rẹ̀ àti tẹlómi pé lẹ́sìn mi ò rálẹ̀ mo rálẹ̀ lọ́dún yìí lẹ́sìn ìyàwó mi ò bímọ ó wà nù oyún lẹ́sìn ọmọ mi wọlé ìwé òun náà ti wọ primary 1 lẹ́sìn ọmọ mi wà ní school ó ti graduate lẹ́sìn ọmọ àrùn tọ́lọ̀ ń ṣe ó ní àsìkò tó máa fi ròyìn pẹ̀lú ọlọ́run ọ̀dà àsìkò mẹ́ta wasa'atun yakhlu fiha li hajatihi min al-mat'ami wal-mashrabi ọ̀ wà lásìkò kan tó wà filẹ̀ tó máa fi ṣètò bó ti jẹ bó ti mu ìyẹn lásìkò bí iṣẹ́ rẹ pé mo gbọ́dọ̀ kó lé ní aago báyìí yìí ṣiṣẹ́ látàrí aago báyìí dàgó báyìí bí ìbá ṣiṣẹ́ ìyàwó oníjẹ ọmọ oníjẹ ọ̀nà mẹ́rin tí mùsùlùmí pín àsìkò sínú àsìkò àkọ́kọ́ àsìkò àdúrà ó ní ó ti mọ̀ pé tó bá jí gbà báyìí sí gbà báyìí gbọ́dọ̀ bẹ́ lọ́hùn àsìkò kejì wà lásìkò tó máa fi ronú pé kí làṣepọ̀ èmi àtọ́lọ́hún sọ balance àbí balance àsìkò kẹta ó ní ìtọ́ ọmọ lónìí sí pé ìtọ́lọ̀ ń gbèsè láyè rẹ tó fi máa mọ́re àsìkò kẹrin wà lásìkò tó máa fi wá bó ti jẹ bó ti mu èyí tá ń pè lásìkò sẹ amélòmí inú gbèsè ayé rẹ lásìkò fẹ́ yọ kan ṣoṣo iṣẹ́ nìkan lọ lásìkò fún kọ lásìkò fọlọ́n tí ó fi ṣàdúrà kọ lásìkò sígbà tí ó fi ronú tọ́lọ́n ṣe tí ó fi dúpẹ́ kọ dẹ̀ lásìkò tí ó fi ronú pé kí ni mo ṣe tó dáa pẹ̀lú ọlọ́run èwo mo ṣe tí ò dáa pẹ̀lú ọlọ́run bí èèyàn bá ní mẹ́rẹ̀ ní tí mo kà ń lásìkò ayé rẹ̀ tí n bá ń lọ ọjọ́ ayé bí ìgbà tí ń da ọjọ́ ayé nínú ìbádàlá ọlọ́mọdé àdójú ayé wa nù mo fẹ́ kó yé yín lónìí tá à ń ṣe kútúbà yìí jimá ọjọ́ mẹ́jọ 1441 ni ó ti bá wa jimá tòní ní ó parí 1440 allahumma ayyiz al-islam wal muslimin wa adilla shirka wal mushrikin wa dammir a'da'aka a'da' ad-din wansurna nanu ibadaka al-muwahhidin amina ya rabbal alamin. الحمد لله جل جلاله وأشهد أن لا إله إلا الله عظم سلطانه وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما gbogbo jama dúpẹ́ fọ́lọ́run ìkẹ́ Ọlọ́run kó bá Nábì wa Muhammad ní khutuba mi ẹlẹ́kejì èyí tí ò ní pẹ́ mọ́ tá fi gbénu dúró ibadallah ẹ bẹ̀rù Ọlọ́run ọba kí la ń pè ní bẹ̀rù Ọlọ́run gbogbo ntí Ọlọ́run ọba tó pa yín láṣẹ pé ẹ ṣe kẹsẹ gbogbo ntí Ọlọ́run ọba kọ̀ pé gbọ́dọ̀ dédé ẹ kẹ́ jìnnà sí ìpa òfin Ọlọ́run mọ́ ìtẹ̀láṣẹ Ọlọ́run méjèèjì ní jẹ́ bẹ̀rù Ọlọ́run èyí pé òun bẹ̀rù Ọlọ́run kọ́lọ́run ó pàṣẹ kọ́yàṣẹ Ọlọ́run padà kírímìnà ni kò bẹ̀rù Ọlọ́run èyí pé òun bẹ̀rù Ọlọ́run kọ́lọ́ ní ma ṣèkínní yìí kọ́ máa lọ ṣe kọ́ máa ṣe bí ẹni pé òun bẹ̀rù Ọlọ́run kírímìnà ni kì í ṣẹni Ọlọ́run
ibadallah ẹja bẹ̀rù Ọlọ́run ìtumọ̀ ẹni kí gbogbo àṣẹ tọ́lọ́run bá pa wá ká múṣẹ ìtọ́lọ́run bá lé wa jìnnà sí ká ṣe kíní ká sáko ń bẹ̀ ara àṣẹ Ọlọ́run ní wákàtí 5 ara àṣẹ Ọlọ́run ní kẹ́ gbààwẹ̀ ara àṣẹ Ọlọ́run ní kẹ́ yan náfílà ara àṣẹ Ọlọ́run ní kẹ́ ṣe gbóntó ní kẹ́ ṣe bàbá rẹ̀ ìyá rẹ̀ tọ́jú wọn ara àṣẹ Ọlọ́run ní ìyàwó rẹ̀ ṣètọ́ lórí ara àṣẹ Ọlọ́run ní ọmọ rẹ̀ ṣètọ́ lórí ara àṣẹ Ọlọ́run ní àmọ́kọ́ ọmọ kírun déédéé ramadana ọ̀njọ̀sán bẹ́ẹ̀ ìyàwó rẹ̀ ọ̀hán lè mọ̀ àwọn ọmọ òsì ọba lórí wọn bàbá rẹ̀ àti ìyá rẹ̀ ń orí ọlọ́mọ rẹ̀ ọ̀ wá ń ṣe bí ẹni rẹ̀ bóyá òun wé láwà ní bóyá òun dìde ṣùgbọ́n lọ́wọ́ bóyá òun kárí bọnú òun dì sí fún ni o ọ bẹ̀rù Ọlọ́run ọba èèyàn bẹ̀rù Ọlọ́run pẹ̀lú kó mọ́fin Ọlọ́run ọba sẹ́ni èèyàn sì bẹ̀rù Ọlọ́run ìtọ́lọ́ ní àgbọ̀dọ̀ dédìí ẹ̀ ó jìnà sí ní jẹ́ bẹ̀rù Ọlọ́run sìnà ó jìnà sí ọtí mímu ó jìnà sí owó rìbá ó jìnà sí jìbìtì ó jìnà sí olè ó jìnà sí èébú ó jìnà sí ìbanilórúkọjẹ́ ó jìnà sí ìṣe gbogbo àìdá ó jìnà sí ìsọtẹ́lẹ̀ mú yẹ láti fi bá ti mùsùlùmí ọmọ ìyá rẹ̀ jẹ́ ó jìnà sí ibadallah ìjìnà sáwọn nǹkan wọ̀nyí ní jẹ́ bẹ̀rù Ọlọ́run tabani ya ayyuhal ladhina amanu ẹ̀yin tẹ́ jẹ́ mu'min ittaqullah ẹ bẹ̀rù Ọlọ́run ìtumọ̀ ìbẹ̀rù Ọlọ́run ibadallah ọkọ̀rọ̀ méjì tí mo fẹ́ yán táàfi wá lọ kírun ọ̀rọ̀ ọlọ́kọ̀ọ́kọ́ ń bẹ̀ ni pé ọba mi ní inna iddata shuhuri inda Allahi 12 shahran fi kitabillah yawma khalaqa as-samawati wal arda منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم Ọlọ́run ọba ní inna iddata shuhuri inda Allahi 12 shahran ẹ̀rí òǹkà oṣù lọ́dọ̀ Ọlọ́run 12 ni tá a bá ní ká ka oṣù wájú Ọlọ́run oṣù tọ́lọ́run ká 12 ni fi kitabillah bó ti wà ń bí Ọlọ́run kọ́ sínú ni yawma khalaqa samawati wal arda níjọ́ Ọlọ́run ti dá sánmà àti ilẹ̀ minha mẹ́rin kan bẹ́nu 12 láwọn 4 mẹ́rin kan bẹ́ẹ̀ hurum oṣù èwọ̀ ni Ọlọ́run láwọn oṣù èwọ̀ yìí fala tadlimu fihinna anfusakum láàrin àwọn oṣù èwọ̀ yìí ẹ má ṣàbòsí fúnra yín o dhalika dinul qayyim ẹ̀sìn tó dúró déédéé nù ni ibadallah adenu àdìsí anabi wa Muhammad tá anabi fi kú ájì ẹyọ kan náà ló ṣe kò sáájì méjì ájì kan wọn náà ní ti ń dágbére pé tọ òun ò rò pé wọn rọ ní ti ń bọ̀ o ní ń dágbére fún mùsùlùmí ńgbà tá anabi ń ṣe ó túbà lájì yẹn lọ́wọ́ ó sọ ọ̀rọ̀ kanjọ́ náà ó ní iná zaman ẹ̀rí ìgbà kọ̀dísítà dára ká àìhátìhì ó tún ti yí bí tí máa yí nù ní yawma khalaqa samawati wal arda níjọ́ Ọlọ́run ti dá sánmà tó dálẹ̀ bígbà tí máa yí náà ní tún yíyí ó wá ní àsánà tí ó máa jọ́dún kan lọ́dọ̀ wa mùsùlùmí o 12 shahran oṣù 12 ni minha 4 hurum mẹ́rin bẹ́ẹ̀ yóò máa jẹ́ oṣù àbẹ̀wọ̀ ó wá ní 3 mutawaliyatun mẹ́ta níbẹ̀ yóò tẹ̀léra wọn dùlùkìdá dùlùhíjà wa muharram ó ní mẹ́ta wọn tẹ̀léra wọn dùlùkìdá dùlùhíjà wa muharram lẹ́yìn lọ́wọ́ ní warajabu shahar mudar nínú riwaya mi warajabu mudar alladhi bayna al-jimada wa sha'ban ó ní mẹ́ta ó tẹ̀léra wọn ó wá ka dùlùkìdá ó ka dùlùhíjà ó wá ka muharram ó wá ní rajabu ó dá dúró rajabu àwọn family mudar yóò dá dúró ìyẹn wà láàrin jumada thaniya àti sha'ban àárín ní rajabu wà ibadallah tẹ́ bá wáyà tí mo kéye Ọlọ́run ní oṣù mẹ́rin kan wà táǹpé lóṣù àbẹ̀wọ̀ fala tadlimu fihinna anfusakum oṣù àbẹ̀wọ̀ mẹ́rẹ̀ẹ̀rin yẹn ẹ má ṣàbòsí fúnra wọn ń bẹ kí ni túmọ̀ àbẹ̀wọ̀ tá a bá ní nǹkan kan jẹ́ èèwọ̀ kí ló jẹ́ èèwọ̀ ń bẹ inú tó jẹ́ èèwọ̀ ń bẹ ẹ jẹ́ ń sọ méjì péré fún yín àbí mẹ́ta báyìí bá ti gbà mí sí in tó fi jẹ́ èèwọ̀ ni pé ká para wa nínú oṣù yẹn èèwọ̀ ni sẹ́ẹ̀rí tí ń jẹ́ èèwọ̀ bọ̀ ṣáájú ká Nábì tó dé àríkà nínú àkọọ́lẹ̀ pé ìjẹ́ ìwọ̀ tí ń jẹ́ ìwọ̀ yẹn látàrí ànábì Ibrahim alayhi salat àwọn lárúbáwá tó jẹ́ kùrẹ́ṣì náà wá tẹ́wọ́ gbà á àmọ́dá pẹ́sìn Ibrahim ni Ọlọ́run tún wá fi lọ́lẹ̀ fún ànábì wa
Muhammad àfi lọ́lẹ̀ fún wọn náà bí Ibrahim ti ń bá bọ̀ nù kèfèrí kò ní Ibrahim ló ṣe kí ni ọ̀rọ̀ pé anabi wa fi ti kèfèrí ń ṣe ní lẹ́kọ́ ntí Ibrahim ń ṣe táwọn ọmọ rẹ̀ ò fi lẹ̀ tí wọ́n wá da kúfùrù papọ̀ mọ́ Ọlọ́run wá ní rárá kúfùrù tí wọ́n dà papọ̀ mọ́ ọ̀tọ̀ eléyìí náà Ibrahim ló lé léyìí nítorí Joshua àbẹ̀wọ̀nù lárúbáwá pàtàkì oṣù yìí débi pé tí wọ́n bá ń kọjá lọ tí wọ́n bá pàdé ẹni tó pa bàbá wọn lọ́nà tó yẹ kí wọ́n pa padà wọ́n ní a máa lọ oṣù àbẹ̀wọ̀ ní àyè pààyàn ní oṣù yìí àyè pààyàn ń bẹ̀ ẹlẹ́ẹ̀kejì tí fi ń Joshua àbẹ̀wọ̀ tẹ́ ẹ bá wo oṣù dáadáa aṣọ́rù làhájì ní oṣù hajj ni bó làwọn yóò ṣe máa lọ Mákà tí wọ́n máa lọ Mádínà nínú oṣù Zulkídà Zulhíjà là ń lọ Mákà a sì máa darí mọ́nú mọ́ àràmù abẹ́ẹ̀kọ́ ni ẹlòmí èdè dìsìn a sì mú àràmù lọ́la bọ́tùnla alálàájì èdè tán dìsìn ṣé oṣù lè yẹ tí máa dá wàhálà lẹ gbogbo ẹni tí ń lọ mọ́tò lálàáfíà mọ́ àfi kóṣù wo ní ọ̀wọ̀ káàlájì fi lè lọ Mákà kan fi lè ṣe kí ni kéde lálàáfíà Ọlọ́run fi ní Zulkídà Ànábì fi ní Zulkídà Zulhíjà wa Muharram ó gbọ́dọ̀ jósù fọkànbalẹ̀ oṣù àbẹ̀wọ̀ tá à ní pààyàn bẹ́ẹ̀ tá à ní jan bẹ́ẹ̀ tá à burú kan ní ṣẹlẹ̀ bẹ́ẹ̀ láti lè fi àwọn tí ó lọ Mákà tí wọ́n darí kí wọ́n fi hàn láyàbalẹ̀ lọ kí wọ́n fi wọ́n ní wa yasalunaka ani sharil harami kitalin fihi kul kitalun fihi kabir ìwọ Ànábì wọn bọ́ wá bí eléèrè ó pèsè ká máa pààyàn lóṣù àbẹ̀wọ̀ ṣé dáadáa ni Ànábì sọ fún wọn pé ìpààyàn ń bẹ ẹ̀ṣẹ̀ ńláńlá ni ó ibadallah ọlọ́ni fàlà tẹ́lẹ̀ mọ́ fi hinna anfusakum ẹ gbọ́dọ̀ ṣàbòsí fúnra yín bẹ́ẹ̀ ṣe é rí gbọ́dọ̀ àbòsí tí ẹni á máa ṣeun ẹ jẹ́ ń sọ̀rọ̀ àbòsí eréṣin méjì sí mẹ́ta mo ti sọ méjì nu tí ń jẹ́ wọ̀ ẹ jẹ́ ń sọ méjì nu àbòsí tí wọ́n bá ní ẹ má ṣàbòsí fúnra yín má rò pé ẹnìkejì rẹ ni wọ́n ń wí o má ṣàbòsí fúnra rẹ ni wọ́n ń wí o sọ ọmọ àbòsí tí wọ́n ń wí ń bẹ̀ ń ẹni bá ṣẹbọ pẹ̀lú Ọlọ́run ara ẹ̀ ló ṣàbòsí fún o ẹni jalè ara ẹ̀ ló ṣàbòsí fún o ẹni lu jìbìtì tọ́lọ́ bá ní ẹ má ṣàbòsí fúnra yín ìtumọ̀ ẹ̀ ní pé ẹ̀ṣẹ̀ tí ó mú yín jí àwọn ajú mi ẹ má dán wò tọ́lá ni ọba sẹ́lẹ̀ ọ̀nà ni ó dáyà jẹun ló ṣàbòsí fún ara ẹ̀ fala tadlimu fihinna anfusakum ẹ má ṣàbòsí fúnra yín ìtumọ̀ ẹ̀ ní pé ẹ má hùwà ẹ̀ṣẹ̀ tí ó mú yín jìyà ní wájú Ọlọ́run irú oṣù yìí èyí dábòsí wo ń bẹ èyí dábòsí wo ń bẹ gbogbo sẹ́ẹ̀bù tó bá ń bá bọ̀ ibẹ̀ ló ti ṣe tawba tó ti ní ìsẹ́mọ́ tó ti gbégbìn àmọ́ kó tún wà nù sharul haram àwọn oṣù àbẹ̀wọ̀ ìgbà wọn lọ náà gán sí ná ìgbà wọn lọ náà gán tí ìgbà wọn lọ náà gán yìbìtì ó ti ṣàbòsí fúnra rẹ̀ torí àwọn oṣù yẹn bí èèyàn bá ń ṣiṣẹ́ eré tí ń gba ládá mẹ́wàá lóṣù míì tó bá dínú oṣù yẹn ládá rẹ̀ gọbọ yìí ni o sórí bí ládá ti dínú oṣù bẹ́ẹ̀ lẹ́sẹ̀ náà ṣe kí ni lòun náà rí o ibadallah ẹ lọ wà dísẹ Ànábì wa Muhammad ó ní afdalu salat ẹ máa gbọ́ o ó ní irun tọ́lọ́lájú ba'da salatil maktuba irun tọ́lọ́lájú lẹ́yìn irun ọ̀ranyàn as-salatu fi jawfil layl òun ni kó dìde kó ṣe náfìlà láàrin òru tá a bá ti yọ̀rọ̀ yàn sẹ́yìn tán irun tọ́lọ́lájú náfìlà òru ni wa afdalu siyam àwẹ̀ tọ́lọ́lájú ba'da Ramadan lẹ́yìn Ramadan sharullahil muharram kọ́ wa gbàwẹ̀ láwọn oṣù àbẹ̀wọ̀ pàtàkì jùlọ mú àràmù tá a mú láìpẹ́ yìí ìtumọ̀ nípa àwẹ̀ ẹ̀bẹ̀ lọ́lájà àwọn àwẹ̀ tó ṣe kíni lẹ́yìn Ramadan lọ́lájà àwọn àwẹ̀ tó kù lọ sẹ́ẹ̀rí bí sẹ́ẹ̀rí tí lọ́lá ń bẹ̀ wọn bẹ́ẹ̀ ni sẹ́ẹ̀bù náà ṣe kíni lọ́lágbára ń bẹ̀ ibadallah má ṣàbòsí fúnra rẹ pẹ̀lú pé kọ́ má ṣẹ̀ṣẹ̀ ní oṣù yìí ìtumọ̀ má ṣàbòsí fúnra rẹ padà lẹ́ẹ̀kejì iṣẹ́ rẹ ní oṣù yìí yóò wà ní ládá yóò ju tòṣù tó kù lọ má wàá ṣàbòsí fúnra rẹ kọ́ wá fi sẹ́ẹ̀rí láláyè ṣe ọlọ́nkọ́ gba níbàdà fún wa nú àwọn sẹ́ẹ̀rí tawba jẹ́ kan ìtumọ̀ tawba ní gbogbo tó ń bá bọ̀ lẹ́sẹ̀ kó túbá kọ́ ọmọ ṣe mọ́ nú àwọn sẹ́ẹ̀rí sádàkàdá sàárà ṣíṣe fáwọn tí ò ní béèrè tí ó sì ní àtàwọn tí ń bára náà ẹni tí ń bára kéèsì ọ̀tọ̀ ẹni tí ò ní béèrè kéèsì míì kọ́ fẹ́ni tí ò ní béèrè ní sàárà ọ̀dà jù yìí tí ń bára lọ ibadallah àwọn nàwáfìlì lẹ́yìn àyílà before alásàrì lẹ́yìn àyílà before àyílà lẹ́yìn alásàrì before alásàrì jẹrẹ kò sí náfìlà lẹ́yìn alásàrì àfẹnibàjẹ́ gbèsè tí ó san ibadallah náfìlà before magribi lẹ́yìn magribi ibadallah náfìlà before ìṣáì lẹ́yìn ìṣáì ibadallah kìyàmù lẹ́yìn ẹjọ́ pọ̀
àwọn oṣù muharram tá fẹ́ mú yìí nínú ashurul hurum oṣù àbẹ̀wò tó lálàáfíà tó dáa jù téèyàn ṣiṣẹ́ rẹ̀ tí ìgbà lọ́dọ̀ tó pọ̀ téèyàn ṣiṣẹ́ ẹbú tí wọ́n tún kọmíṣẹ̀ pé òfìṣẹ́ ẹbú lẹ̀ ò ṣe bọ́bá wá ṣiṣẹ́ ẹbú bẹ́ẹ̀ náà tó ṣàbòsí fún rẹ̀ inú oṣù ńlá fẹ́ mú yìí ẹjẹ́ sẹ́ẹ̀rí ó pọ̀ ẹ jìnà ṣàbòsí tọ́ ọba nínú jẹ́ ó sì kóni láyà sókè àti ẹ̀wà máa bá ti ṣe ìlú tá a sì wà lórí bó ti rí yìí àfi ká ké síjọba kí wọ́n bá wa dá sí èyí tó tún fẹ́ bẹ̀rẹ̀ yìí aburú ńlá ni bí àwọn ti dálẹ̀ yìí táwọn náà bá bọ́ sí Sókótó tá a dárú ẹ lẹ̀ ṣé wọn ò nípa dógún lẹ̀ bá a bá bọ́ sí Kánò tá a dárú ẹ lẹ̀ ṣé wọn ò nípa dógún lẹ̀ bá a bá bọ́ sí Ìlọrin tá a dárú ẹ lẹ̀ ṣé wọn ò nípa dógún lẹ̀ ìgbà tó di gómìnà wa jáde tẹ́ lọ́wọ́ mọ́sálásí mùsùlùmí ní Port Harcourt mùsùlùmí mélòó gan lọ́wọ́ ń bẹ̀ tẹ́tẹ́lẹ̀ mọ́sálásí kan tó tí wọ́n ní tí ogun wọn ti ń pé kírun tá a sì rí wẹ̀ pé wọ́n lọ kóòtù wọn jàre ẹ̀kọ́ nílẹ̀ wọn kọ́ ẹni ọ̀tàlẹ̀ lòun ní ẹni ìgbé yìí lọ kóòtù ó tún wá gba ìwé ọ̀jàre kóun ló nílẹ̀ ó sì ta fún mùsùlùmí sì kọ́ mọ́sálásí ìwọ dídí gómìnà sì dìde ẹ sì lọ́wọ́ mọ́sálásí mùsùlùmí ọwọ́ ń sọ ọ̀rọ̀ tó lè dógun lẹ̀ òun pé stéètì tiẹ̀ christian state ni níjọ́ wọ́n ń ṣe islam ní Zamfara wọn ò wú kó sọ́ọ̀sì àwọn kírísítẹ́nì níjọ́ Zamfara bẹ̀rẹ̀ sẹ̀ríà tí Zamfara bẹ̀rẹ̀ sẹ̀ríà wọn ò ní wọ́n máa wó sọ́ọ̀sì káàkiri ìlú Zamfara lódì ní mùsùlùmí lónìí nǹkan ẹ̀ wọ́n sì láwọn bẹ́ẹ̀ ṣe sẹ̀ríà wọn wá nítọ̀ ńgbà tá a ṣe sẹ̀ríà yìí o ẹ máa wó sọ́ọ̀sì sí ẹgbẹ́ bẹ́ẹ̀ Nàìjíríà sọ́ọ̀sì mélòó wọn wó Zamfara níjọ́ wọn bẹ̀rẹ̀ ṣe sẹ̀ríà Sókótó ìlú mùsùlùmí lódì ní ṣé bí pásítọ̀ wà ń bẹ̀ tí ń pàgbà pásítọ̀ ní Sókótó yìí tá ń lé wọn kí tá ń pa wọn Ìlọrin ìlú mùsùlùmí lódì ní níjọ́ wọn wó sọ́ọ̀sì ń bẹ̀ tá ń lé kírísítẹ̀nì kó ń bẹ̀ tí wọ́n wá ní làákàyè tẹ́ wá wó mọ́sálásí mùsùlùmí ṣé ẹ fẹ́ dógun lè ní káwọn náà wà ní ẹsẹ̀ kápá lè gbà ṣé ẹ ní pé wà ń Boko Haram ṣé ẹ nípa dógun lẹ̀ táǹpìlì ogun kí fẹ́dúrà dá sọ̀rọ̀ yìí o kò sáwàdà ń bẹ̀ o fẹ́dúrà gbọ́dọ̀ dá sí i àwa sì ń pèjọba tọ́lá àwọn èsè jàgídíjàgan àwọn èsè tọ́ọ̀gì àwọn èsè àdàlúrú ẹ̀tọ́ wa làwọn ń béèrè ẹ̀tọ́ mùsùlùmí Port Harcourt làwọn ń béèrè a fẹ́ kí ìjọba bá wa dá sọ̀rọ̀ yìí o ọ̀rọ̀ yìí ti kọjá ní ti fẹ́dúrà fọwọ́lé náà tí ó ṣe kíni tí ó dákẹ́ kára Sókótó ṣèkéde pé mùsùlùmí nìkan lòún fẹ́ lù wọn o sógun ò ní ṣẹlẹ̀ kára Kánò ó ṣèkéde bẹ́ẹ̀ sógun ò ní ṣẹlẹ̀ kára Zamfara ó ṣèkéde bẹ́ẹ̀ sógun ò ní ṣẹlẹ̀ kí lọ́run ní gbogbo sọ́ọ̀sì ó kọjá ní gbogbo yẹn kọ́ sọ́ọ̀sì sí sógun ò ní ṣẹlẹ̀ kí ni ń wí tí ọmọ tó rò pé òun sọ̀rọ̀ ni akẹ́sí fẹ́dúrà akẹ́sí ìjọba akẹ́sí àwọn amòfin akẹ́sí àwọn elétò ìlú akẹ́sí àwọn sẹ́nitọ̀ akẹ́sí àwọn rẹ́ẹ̀pù ẹgbà wá o àwọn èyí ṣe Boko Haram àwọn ò sì ní dógun lẹ̀ èyí tí wọ́n ṣe yìí èyí tó jọjú ń bẹ̀ ni pé àbòsí tó yanjú ni lẹ́yìn eléyìí ìfà ọgbọ́ Ọlọ́run ya ni lẹ́yìn eléyìí ìdá wàhálà alẹ̀ láàrin stéètì iná ni o kò sì yẹ ká máa fa wàhálà lẹ́sẹ̀ o ó yẹ kẹ́ ẹ ṣe wọ́n dáadáa bí wọ́n ti kéré àkọlíyà ni wọ́n bí wọ́n wà mùsùlùmí ibẹ̀ ń kéré jọjọ ó yẹ kẹ́ ẹ júwe ara yín lè yàn rí fún wọn kò yẹ kẹ́ ẹ bára yín ló kọjá lọ mùsùlùmí Ọlọ́run kó máa kún wa o Ọlọ́run máa ràn wá lọ́wọ́ o àwa ò jagun àfa wàhálà a sì dá wàhálà lẹ a máa péjọba a pa àwọn sẹ́nitọ̀ a pa àwọn rẹ́pù a pa àwọn amòfin a pe pírẹsidẹ́ǹtì a pa àwọn ẹlẹ́tọ̀ọ̀lú a pa àwọn human rights kí wọ́n bá wa dá sí ọ̀rọ̀ yìí kí wọ́n sì bá wa gbẹ̀tọ́ ìsìlámù fún Allahumma izza al-islam wal muslimin wa adilla shirka wal mushrikin wa dammir a'daka a'da ad-din وانصرنا نحن عبادك الموحدين آمين يا رب العالمين اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا لا تؤاخذنا إن نسينا واخطأنا ربنا ولا تعمل علينا إسرا كما عملت على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد ويا فوز المستغفرين ويا سعادة التائبين والحمد لله. أقيموا الصلاة عباد الله إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا.